torí tá a bá ń sọ nísìnyí wọn ní jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀yin náà mọ̀ wo ẹ bá ń tan náà ojú rẹ̀ ń fi hàn aráyé wa láwà ní kí ó fi ń tọrọ owó ni o ìbá fọ́ fọ́jú wọ́n sọ pé a fẹ́ ṣàdúrà fún yín láwọn ọmọ kéékèèké yìí sẹ́ẹ̀tì rí ilé kan náà ti jáde o báwo kí ló dé mo dẹ̀ ń lọ lásàálẹ̀ yìí tẹ̀bi tẹ̀ ó mọ̀ yín pé mi tẹ̀mọ́ rí yín mo dẹ̀ ti fún yín lówó rí so nídìí láti parọ́ fún mi kí ló ṣẹlẹ̀ tẹ́ bá parọ́ màá kó yín lọ station tẹ́ bá parọ́ màá kó yín lọ lánàá màá fún yín nìkan tẹ́ bá parọ́ dákẹ́ talẹ̀ fẹ́ bá ṣàdúrà. Máníjà lè kó. Ẹ fẹ́ lọ ṣàdúrà fún kó fún yín ní owó. Fóònù tẹ́ fi pè wọ́n dà. Ó yẹ pé ẹni yẹn ẹ máa wòran o. Wọ́n ní káàdì. Ṣé ẹ ti rí báwọn? Wọ́n láwọn ò ní nọ́mbà kan máa gbọ́ o. Tó bá parọ́, kìí ṣe pé mo rí Ọlọ́run orí mi ò fi wọ́n ṣe ẹ̀sìn o. Kìí ṣe ẹ̀sìn kọ̀rẹ́tì ni o. Kí ló ṣẹlẹ̀ ní ibo lẹ̀ ń lọ? Màá wá àwọn gbàjọ ọ̀kan ní ìsinmi o. Káwọlẹ̀ ibo lẹ̀ ń lọ tẹ́ fi wé láwà ní kìlóòrù. Máa bọ̀ bíjọ̀. Talẹ̀ fẹ́ lọ bá. Come here. Ibo lẹ̀ ń lọ? Ẹ má dáhùn o, wọ́n fi láwà ní tọrọ owó ni o. Ilé kan náà ti jáde o sórí o. Bẹ́ẹ̀ sì wà wọ́n lọ station kó wọn lọ station tí wọn ò bá ti jẹ́wọ́ station ní tìbọ̀ tó bá jẹ́wọ́ fún wọn ní nǹkan kan máa lọ. Màá béèrè lẹ́ẹ̀mejì tẹ́ ẹ̀ bá ti jẹ́wọ́ station ó yẹ ni. Abba ẹ̀ ń ṣàdúrà fáwọn èèyàn lẹ́sẹ̀ títí gbowó ni àbẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀ ń ṣàdúrà fáwọn èèyàn lẹ́sẹ̀ títí gbowó ni àbẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀. Kí ló tẹ̀ fi ṣe bẹ́ẹ̀? Kí ló tẹ̀ ṣe bẹ́ẹ̀? No, má bọ̀ bí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Sáwà náà rí kìíní ọ̀rọ̀ yìí kú ọ̀rọ̀ èébú ẹnìkan, èébú ọ̀pọ̀lọpọ̀ àlùmọ̀ nẹ́bì ni, èébú ọ̀pọ̀lọpọ̀ akọmọ̀nkéwú ni, èébú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sì ni, ó kú ọ̀rọ̀ zùmùrà nìkan. Bẹ́ẹ̀ ẹja wá gbọ́rọ̀ yìí tó yẹ ká ti gbọ́rọ̀ náà. Aláwọ̀kọ́ ni pé ní àwọn àfáà tó ń kọ́ àwọn ọmọ yìí ń kéwú níbòmíì ó ṣeé ṣe kó ṣe pé ní àfáà ní rán wọn eléyìí ó ṣe pé mo fẹ́ dákọ̀ yẹn ó sì kó làfẹ́ parọ́ mọ́yàn àfáà míì ni ó ṣe àlàbọ̀run tí pa rẹ̀ ọ̀ká pàtàkì àwọn àgbàlagbà náà wọ́n kọ́ wa lọ́fẹ̀ẹ́ ní àìsàn owó ń bẹ̀ wọ́n lájá náà sì sọ pé àìsàn owó ń bẹ̀ bọ́sẹ̀ máa wí ni ẹ̀láka wọn bínú o wọ́n wá gba ń tó lágbára ju in tí wọ́n lè ṣe lọ bẹ́ẹ̀ sì ni Yorùbá ní pé bí oúnjẹ bá tán nínú ìṣẹ́bùṣe Wallahi lóòótọ́ ni ìṣẹ́bùṣe lóòótọ́ o tí a jẹ́ tó bá yọ kó ń bẹ ìṣẹ́ tán wọ́n wá gbá àwọn ọmọ wọn sọ́dọ̀ pẹ̀lú àníyàn wípé ọmọ mi yóò mọ̀ kiri ọjà fẹ́rẹ̀ ha ọmọ mi bó ṣe máa ṣiṣẹ́ wọ́n mọ̀ gbà bára káàkiri ni tán bá kó dé ni wọ́n jọ ń jẹ ọ̀lẹ́ iyadhu billah kódà bẹ́ẹ̀ àfà tó bá jẹ́ akọ́mọ ń kéwú kò sáburú ń bi pé bí ìlú wa ṣe wà yìí kọ́ ọmọ gbowó lè kéwú. Ẹlẹ́ẹ̀kejì àwọn òbí mi náà rí pé ní ipá àwọn ọ̀ká ti tọ́mọ akàwọ̀ kó wọn lọ jọmọ síbẹ̀ òbí mi ìjà ló dé láàrin òun àtìyàwó ẹ̀ tí wọn jọ gbọ́ra wọn yé mọ́ ọ̀fẹ́ kọ́ mọ̀ kó mọ gbọ́dọ̀ ìyá rẹ̀ yọ àwọn síbẹ̀ òun ọ̀fẹ́ kó ṣe pé ní bàbá ọmọ ní ọmọ mójútó àwọn ọmọ òun yọ wọn síbẹ̀ ó lè wọ́n sílùú òkè àánú àlọ́ fi sí ọ̀dọ̀ àwọn akọ́mọ kéwù wọ̀nyí gbogbo òbí tó fọmọ sílé kéwù nítorí Ọlọ́run àtúnbẹ̀ yín bẹ́ẹ̀ ṣe máa ṣe wàhálà náwó léèwé ẹ máa náwó lé kéwù náà èyí tí èsì náwó léèwé tí ò náwó lé kéwù ẹ ronú dáadáa kí tó ti pẹ́ mọ̀ sún mọ́bìnrin ẹ mọ̀ sí gbéyàwó ẹ mọ̀ pé ní responsibility ní kíní yìí ó kò lọ́rọ̀ afẹ́ gbádùn ara ẹni nìkan al-abna ẹlẹ́ẹ̀kẹta àwọn ọmọ yìí náà fúnra ara wọn wallahi ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ rí sí mi tí mo lọ tí mo pàdé àwọn ọmọ ìwọ́n gbà dé ń gbọ́ tẹnu wọn ò ní wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ nínú àwọn tí mo kọ́ dá dúró mọ́ra àkọ́tọ́ nípa àwọn ọlọ́tò wọn ò bí tó wọn mọ wàré o mo rí pé ní iṣẹ́ báárà gbígbà wọn ti dùn mọ́ wọn lẹ́nu advance level ló wá ń gbé dé wọ́n advance ń di rẹ̀ ní ọmọ mi yóò mọ̀ tójú bọ́dọ̀ àwọn olówó káàkiri àwọn nǹkan wọ́n pé ní ìrònà títí wọn wọn dóṣù pẹ̀lú wákà nígbà tẹ́ ẹ bá dé láàrin bí Ọ̀yọ́ tẹ́ ń lọ síbi láti Ìbàdàn tẹ́ fẹ́ wọnú Ọ̀yọ́ bí láti máa ń dó jẹun láti máa ń dó sí mi nì bí láti máa pàdé pẹ̀lú wákànú nì àwọn kan náà jọ ní wọn lọ bá Portable wọn làwọn ṣàdúrà fún àwọn kan náà láàrin náà tó rí lẹ́sẹ̀ títì yìí pẹ̀lú láwà ní
pẹ̀lú láwàní ẹ̀sìn àwùjọ tá a wà ìtàn fi ń bú mùsùlùmí lọ́wọ́lọ́wọ́ ni pé ní wọ́n ń kéwú wọn ò níṣẹ́ lọ́wọ́ wọ́n ń kéwú wọn ní fúṣọ̀ wa wallahi alazim ẹ padà sáwùjọ wò ẹ̀wọ̀n tó ní fúṣọ̀ jù wọ́n ní sọ minority tán bá rí òun náà mọ̀ fi bọ́ àlùmọ́ nábì tó ká lákìyèsí ẹ̀wọ̀n ìdá máa dé ègbú fúnra wa àwọn ọmọ náà fúnra wọn ọmọ míì òun ló ṣùṣì kó wọn máa lọ bẹ̀ nígbà táwọn ẹgbẹ́ rẹ̀ mú lọ láti máa fi rí nǹkan náà ẹ wá wo bẹ́ẹ̀ bá ta awada hirifatal kudiya ká máa tọrọ owó ká máa gba bára ká máa lọ́yàn lọ́wọ́ gbowó káàkiri tó bá ti mọ̀yàn láti yẹn bá ti sọ di àṣà rẹ̀ yóò lè láti níṣẹ́ torí pé ó ti fojú òpin ní kóhun lọ kó wọn bọ̀ wọ́n pààyè báyìí wọ́n á lọ mọ ṣe oṣù kan àbọ̀ wọn lọ ṣiṣẹ́ wàhálà kan pé kó wọn bá bára jáde pé mo gba bára káàkiri tó bá wá dàgbà ipò ti kú òun lé kéwú kọjọ mọ lé kéwú mọ ẹlòmíì nù ọkàn dasoko dọ́là bí ni ẹlòmíì fọwọ́ náà iná mọ ṣe irú àwọn báyìí kọ́làmẹ́ yẹn ju buhaula irú àwọn báyìí ó máa wọ́n nú gbàtán máa kéwú yanjú kí ló fàtàfi sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àkókò wọn ibi tí wọ́n ti ń lo ẹsẹ̀ títì ni wọ́n ní rí kéwúké ẹlòmíì sì ní ní ti ń gbọ́ sórí lẹ́sẹ̀ títì káàkiri ibi tí ń rìn káàkiri àwọn orin oríṣiríṣi ẹ̀rí kan dọ́wọ́ ní tó jáde tí ń lo ohun Paso tó fi ń kọrin táyà ń tagi pé náà kí Paso compensate àfáà yìí torí tó ti gbọ́ sórí ni orí tó kó fi al-Qur'an kó fi hadith kó wúlò fálù mọ̀ orin ní nǹkan bíi Paso ya subhanallah ẹ̀dàkùn torí ọlọ́run tí mo sọ yìí yìí dájú kọ gbogbo zùmùrà lápapọ̀ àlùmọ̀ nẹ́bì lápapọ̀ mo ń dájú kọ bákan náà mo tún wá dájú kọ gbogbo zùmùrà tó mú mi lápapọ̀ àwọn tí wọ́n ṣe wọ́n pọ̀ àwọn tí wọ́n ń ṣe wọ́n dákẹ́ bá alákìyèsí wọn torí ọlọ́run àlùmọ̀ nẹ́bì ọkàn wà lẹ́gbẹ̀ẹ́ kejì ẹgbẹ́ wọn ni pé ní liyunfiq dhu sa'atin min sa'atihi ẹ̀dákẹ́dá sànú àlùmọ̀ nẹ́bì ẹ̀dá ara wa lọ́wọ́ ẹ̀dájọ́ gbéra wa lárugẹ ọ̀dà púpọ̀ jùkọ́ àwọn mùsùlùmí máa ráre báyìí lọ gbogbo bímọ ìwọ náà máa fètò sọmọ bíbí ọ̀dà pọ̀ àná ọmọ bímọ o àmọ́ ìwọ náà ní plan lérí ètò afẹ́ bímọ ọlọ́ni máa báyàn tọmọ lóòótọ́ bẹ̀wọ̀ náà mọ́ wò sùnsùn wà látùlùkú bí àìdíkùn lẹ́tà àlùkà mọ́ fọwọ́ ara rẹ fa ìparun fúnra rẹ mọ́ fọwọ́ ara rẹ fa táwọn mọ́ wọn fi gbé ọ ṣépè ẹ̀rákẹ̀dá ńlá kì í ṣe kọ́rọ̀ ọmọ gùn jù ẹ̀wọ̀n tó gbé báyìí nísìnyí olóhùn òṣèǹsì ẹ̀yẹ Allahu a'lam àmọ́ ibi tèmi ti rí àwọn tán lọ gbé kinní ìjáde tèmi rí àwọn tán bú mùsùlùmí bẹ̀rẹ̀ mi ti download ẹ̀ tèmi so ẹ̀rákẹ̀dá ńlá kì í ṣe torí ọlọ́run ìtúkọ̀lùkọ́ lè fi ràn àlùmọ̀ nẹ́bì lọ́wọ́ ìdábìyàn fi ràn wọ́n lọ́wọ́ akọ ọmọ ń kéwú tó bá rí pé bùkátà ipò dọ̀rùn lọ ọlọ́wọ́n yín àwọn èèyàn tí ọ́ ọlọ́wọ́n ṣàánú wa o ọlọ́wọ́n mú wa dúró káwọn ọmọ yóò wúlò fálùmọ̀ nẹ́bì pẹ̀lú ìmọ̀ kan wúlò fún ayé ara wọn pẹ̀lú ìjọmọlúàbí tó dáa kò dí kọ́mọ wà lékè kọ́mọ kàwé kò dí lọ́wọ́ kò dí pé kọ́mọ tara wá lọ àwọn ọdún rẹ mélòó kan lè kéwú ó sì padà sílé ìwé kò dí lọ́wọ́ kò sì dí pé ọmọ ń kéwú ńlọ kọ́ṣẹ́ kò dí lọ́wọ́ pláàni àti èrò tá a bá ní fáwọn ọmọ ló ṣe pàtàkì jù ẹ wò báyìí ní àwọn èèyàn ti ń gbìyànjú ilé kéwú láàrin ọdún mẹ́ta láàrin ọdún mẹ́rin àwọn èèyàn ti ń kéwú parí níwọ̀n bá tọ́lọ́ ni kí wọ́n mú rákàjá káwọn náà gbìyànjú bẹ́ẹ̀ kọ́mọ̀ sí gbogbo yí ọmọ ẹ̀kọ́ wà lójú kan kò ní ṣe kankan mọ́ a wà láwùjọ tó ṣe wípé ní ìjọba ò ní pláàni ẹ̀sà fún ẹ̀sìn wa o kọ́mọ̀ àdí pé ní èrú àti èrú làwọn fi gba ìbùkún àbẹ́yàn padà wá dẹni tó àwọn fìyàn sọ sí owó yóò àwọn pariwo ọṣẹ káàkiri àdúgbò kò ní símọ̀ kankan ọmọ nígbà náà òun lord of soap ọṣẹ ojúgun ọṣẹ bàràdì rákàjá lákìyèsí o àbíkọ́ ọmọ náà mọ̀ gbé pèsè ọlọ́mọ wíṣ tiwa assalamu alaikum warahmatullah.